látàrí bí fọ́nrán ìbálòpọ̀ Sisi Alagbo àti ọkọ rẹ̀ pẹ̀lú obìnrin míì ṣe lu síta lórí ẹ̀rọ ayélujára tí kálukú ń gba ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ní gbàgbọ́ ọtí. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin yìí mẹ́sọ̀ ó ti sọ̀rọ̀ nípa rẹ̀ o. Ẹ gbọ́ ohun tó sọ. Mọ́mì wa Alagbo ìdákọ́lẹ̀ Odo Nation Lady tẹjọba sọ̀rọ̀ Lady tẹjọ tán lọ́dọ̀ yẹn ṣé lady yẹn làwọn dọ̀kásì àti Ìyábọ̀ Òjó tó wà àbí ẹ̀yin gangan fi lady yẹn ṣe ọ̀kọ́t ẹmọ mi ní ọ̀kọ́t ṣé lady yẹn ti bímọ rí bá bímọ rí. Are we safe to say wípé lady yẹn bá iṣẹ́ ọmọ dọ́dọ̀ yín ta ló dóra yín ṣé lady yẹn ló dó yín àbẹ́yìn lẹ́dọ̀ màmá wa Alagbo ìdákọ́lẹ̀ ṣé lady yẹn ló dó ẹ̀yin àtọkọ yín àbẹ́yìn àtọkọ yín lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo torí lady yẹn fọwọ́ bojú ó fọwọ́ bọyìn inú lady yẹn ò dẹ̀dùn ẹ̀yin dẹ̀ lọ gbé láti kóró ẹ̀pọ̀n ẹ gbé báyìí láti kóró ẹ̀pọ̀n ẹ zoom ẹ̀ láti fi kóró ẹ̀pọ̀n ẹ zoom ẹ̀ jáde ẹ ń gbà tẹ wá dojú ọkọ yín lọkọ yín náà múra kankan bí ẹni tó jábọ́ látòrí dẹ́kìn kí ni motive tẹ fi lọ ya kóró ẹ̀pọ̀n tẹ fi gbé débi ojú ẹ̀yin náà wá gbé sókè látòkè ẹni káwọ ibi tó dé kó dórún kú ṣe mọ̀ pé oríṣiríṣi ọyàn ló wà. Mo dúró déédéé mo ti lò gbà rí mo ti lò gbà pẹ́ ilé ayé àfọwọ́bà filẹ̀ nígbà táyìn mọ̀ pé ilé ayé àfọwọ́bà filẹ̀ ilẹ̀ gbé kámẹ́rà látòkè káfí owó ṣe dóró kú. Kí ló dé tẹ ṣe hùwà bẹ́ẹ̀ yẹn kí lẹ́yìn fẹ́ rí gbà tẹ bá tiẹ̀ ń ṣe blue film kí ló dé tẹ ṣe lọ gbé láti ibi kóró ẹkùn lálàkọ́kọ́ bẹ́ẹ̀ ṣe pay attention síbi kóró ẹkùn yẹn kò yẹ kẹ́ ẹ fi vaseline àbádìí àgbọn pàbí ẹkùn yẹn ibi kóró ẹkùn yẹn ó yẹ kẹ́ ẹ fi vaseline pa ṣebí ẹ̀yin ló lórúkọ àmọ́kọ yín Odo Nation kẹta àmọ́ ẹ̀yin la mọ̀ ńgbà tá a dẹ̀ ti mú ẹ̀yin ẹ̀ dẹ̀ ti sọ fún wa pé ẹ tún máa ń ya blue film but kó tó di pé dọ́dọ̀ dọ̀kásì àárí kẹ́ ẹ gbé kámẹ́rà rí dọ̀kásì ló tún wá sọ fún wa pé ìhòòhò ẹnìkan ti jáde ṣé ẹ ti ya fídíò yẹn kẹ́ tó dọ́dọ̀ dọ̀kásì àbí lẹ́yìn tẹ́ dọ́dọ̀ dọ̀kásì lẹ ya fídíò yẹn in Jesus name media máa block yín ẹ má send request mi kì í ṣe gbogbo level yẹn bó mo ti ráyè mo máa sọ fún mi ṣe parliament don't do it. gbogbo orí ní dùnú mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ni bá nílé nílẹ̀ níbi tó láàbò. ẹ̀yin ni superstar ẹ̀yin la mọ̀ pàpà súpé ìyá súpé ó tọpinpin nígbà tẹ́ ẹ tọpinpin ẹ̀pọ̀ yẹn. àtìlẹ́ àtọwọ́ ogún ẹ̀ ó jókòó gbàgbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la bírí fún ìrà lóòótọ́ o mo rìn kan paradíṣe lórílẹ̀ ayé ẹ ti wù bọ́yọ̀ bọ́ ẹ̀kan lọ́lọ́ sún àtọwà fún títà gbogbo ẹni tó fẹ́ kó fa ẹ̀. ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tí Lizzy Anjorin sọ lórí ohun tó ṣẹlẹ̀ sí Sisi Alagbo ẹ jẹ́ ká mọ̀ ní abala ìwé sí comment section.